ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. mi ò tiẹ̀ in fact kò fọ́nì rárá because mo mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ mo mọ̀ kó máa ṣẹlẹ̀ because àwọn ọmọ Gani wà nínú wọn ti wà nínú ìlú ẹkùn tẹ́ bá rántí program kan tẹ́ ṣe kẹ́nìkan sọ ẹni ìlú ẹkùn yẹn o àwọn ọmọ OPC wọ́n máa pe àwọn ọmọ OPC sínú ìlú ẹkùn sí pé kàn lọ join so ó ti ń ṣẹlẹ̀ ara wọn nìyẹn so bàbá yẹn kò lè life olùwà the same ẹ̀kọ́lẹ̀ ọbẹ̀ omi kún àgbà ọbẹ̀ kíní ní kún àgbà wọ́n ti ṣe wọn mọ́mọ́ kí wọ́n ti ṣe nǹkan fún wọ́n ti pò pọ̀ fún bó ṣe wà yẹn. wọ́n ti kẹ́ bàbá síbẹ̀. ẹ máa kò tí ẹ life kò lè balance mọ́ bó ṣe wà yẹn kò lè balance mọ́ wọ́n ràn wá ni wọ́n ti ṣiṣẹ́ yẹn tán òun ni wọ́n rán pé kó lọ lò ó. kó lọ tẹ̀sí ẹ̀ wò. òun ni wọ́n rán pé kó lọ lò ó ni kó lọ tẹ̀sí ẹ̀. ó kàwé láyé. àti kílà náà ni wọ́n jọ kílà tó lóye jọ dúró ni. wọ́n jọ dúró ni. ó dẹ̀ yìí sún ọ. lákọ̀ọ́dẹ ni bàbá wà. lákọ̀ọ́ bí ìbọn. bóyá tó bá mọ iye àwọn tó ń gbàdúrà fún lẹ́yìn everyday ni kò ní dọ́rùn kan tó dánwò yẹ̀wò. àwọn ní kí wọ́n rẹ́ lómi. ẹ bá wa tẹ́tọ̀ pọ̀ lórí show yìí. àwọn ní kí wọ́n rẹ́ lómi. ẹ ṣeun bàbá mi ẹ bá wa like ètò yìí èèyàn tó like ètò yìí kò tó dáa jẹ èèyàn tó ń wo show yìí kò dá bẹ́ẹ̀ rárá kò dá bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ bá wa like ètò yìí ó làwọn orí TikTok ṣe lè sọ̀rọ̀ wáyé gbé wọn lẹ́nu drop because wọn power tap ẹ bá wa gbósùkẹ́ bàbá mi. ẹ kú ètò. ẹ ṣeun sáà ní dààmú. adúpẹ́ ewu tó rí kọjá. adúpẹ́ o congratulations to us adúpẹ́. àní Ọlọ́run ní jẹ́ kí ẹ ṣẹlẹ̀ sí wa. àṣẹ ìṣẹ̀lẹ̀ sí wa. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé lórí ewúrẹ́ onírùngbọ̀n tó sọ̀rọ̀. ọmọ ẹrú. ó kọ́kọ́ gbọ́ ọ̀dọ̀ bàbá wọn lọ ní Kánò àdìbò ni bàbá wọn wà. ẹ bá wa mú ó lọ sọ fún bàbá wọn pé kí káwọn èèyàn wà máa dọ̀bálẹ̀ kí mọ́ orí ẹ̀ burú bí egun tó ń léwé rè ilẹ̀ Yorùbá lọ́pìlẹ̀ wọn ò sọ pé Saudi wọn ò dẹ̀ sọ pé Kánò àbí Kaduna tó ní pé tó lòlù bá jáde ẹjọ́ wọn kọ́ ẹjọ́ bọ̀dàmúgbó ló fà yóò bá sí bọ̀dàmúgbó ni kò sẹ́ni tó máa jáde láti máa sọ̀rọ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ò ní tọ̀rọ̀ olóyè àwa tá à ń sọ̀pọ̀tò olóyè gan mo fẹ́ lè sọ pé 70% ò mọ orú èèyàn tó lóyè jẹ́ nǹkan tó fi lè mú ẹbọrọ owú tó fi ń bẹ̀rù olóyè ó yẹ kẹ́ mọ̀ ẹ́ pé nǹkan kì í sẹ́sẹ̀ ràgó. Ọbásanjọ́ kọ̀ǹfàmù ẹ̀ wípé olóyè òfin ṣẹran ọdún kan. ó dá mọ̀ lọ́sàn kò ní gbé náà wò lóru. kò ní gbé náà wò ká má sì wá sọ pé àwọn ẹ̀sìn wẹ́wẹ́ àwọn ẹja yọyọ tábà fi mú gàrí. àwọn oníge ewédú àwọn tó jẹ́ pé wọn ò lè dá mi dúró lójú ọ̀nà àwọn náà kẹtọ pọ́n tí wọ́n ti gbége ewédú dání ọtí bìlífì wọ́n ti pẹ̀lú àwọn ní nǹkan pàtàkì kò ní dá fẹ́ni tí ò ní dá fún un nìkan January to December ó ṣe ọmọ àdúgbò mi. ó dà kó ní tàwọn bọ nǹkan tẹ̀lé ní òsín nọ́mbà 1 mú òsín nọ́mbà 2 bọ̀ tó olóyè ní àdéhùn kan pẹ̀lú ilẹ̀ Yorùbá àdéhùn yẹn olóyè ò lè ṣe ìbàjẹ́ fọ́mọ Yorùbá òun nìkan tí yẹn fi jẹ lọ. kò tó ṣe nìyẹn pé òun ò ní fọwọ́ fọmọ Yorùbá. gbòkínì yẹn ìgbà tí mo gbọ́ prógrámù yẹn lánàá omi bọ́ lójú mi pé Ọlọ́run ṣàdá nínú gbogbo nílẹ̀ Yorùbá ni Ọlọ́run ìyà sọ́tọ̀ ó dà báyọ̀ pé bí irú èmi ni igbó tiẹ̀ yí pé mo tiẹ̀ gbọ́ pàlà sọ yẹn gan-an òde ní kíkọ́ bá mi bẹ̀rẹ̀ sógun. Ògùn ti pálẹ̀ ṣẹ̀ṣẹ̀ team number 1 lọ àbí team number 2 ní fẹ́ rojọ́
àgbà kankan lórí péjì tíìmù wo lẹwà tíìmù number 1 àbí tíìmù number 2 mi ò gbọ́ nǹkan kan. olóyè lèmi support. tíìmù number 2 lẹwà ó dàbọ̀ lọ́gbọ́ lóye get out. TikTok àfiṣe lórí TikTok àfiṣe ni pé èyàn máa gbé yín wọlé lórí TikTok yẹn ẹ máa yẹ kí èèyàn gbádùn irọ́ ni ẹ ṣe awálewájú pé Ọlọ́run aṣọ yín o disconnect kóra yín kò lórí TikTok fún mi ẹ kára máa gbádùn ẹ tó bá fẹ́ wò mí tó wà lórí TikTok ẹ máa wò lórí YouTube nọ́mbà mi wà mẹ́tẹ́ fi lè pè wọlé TikTok yẹn jọ tó lọ fọlọ́run ọba abẹ yín ẹ ṣáà dúró láàyè yín ẹ má fi wàhálà gba ẹ̀mí mi ní oṣù olóyè ló gbọ́ kíní èmi wọ́n ti dé tì mí lọ mo gbọ́ nǹkan kan tó àìdí tì mí mo gbọ́ anything ẹgbẹ́ bá gbó sókè màmí. ẹ káalẹ́ ìyá mi ẹ káalẹ́ mà. a kú oríire o. a kú oríire congratulations to us o mi gbọ́ anything. congratulations ọmọ Yorùbá o bẹ̀ gbogbo ẹni tó dá irú ẹ̀ wò tó dán irú tó ṣe yẹn wò. Bóyá wọ́n rẹ ìbẹ́ yẹn wọ́n ti ṣiṣẹ́ sára wọ́n ti ṣiṣẹ́ sórí ẹ̀ pé lọ yìí fún wọn pé kò lè rú láà lọ yìí fún un wà láìtàláì ó máa wọlé kọjọ́ méje tó pé. àṣèlú èèyàn mẹ́rin ló máa kú náà tí mo yẹn bá ṣiṣẹ́ ẹ̀ mọ èèyàn tó máa kú lẹ̀ Yorùbá ni. àwọn abiyamọ ọ̀run Ọlọ́run ṣe níjọ́ kó ṣẹlẹ̀. wọ́n ní ọ̀rọ̀ tára ayé bá ṣe ẹgbọ̀rún máa gbà á ni. bẹ́ẹ̀ni ó tún bíbẹ̀ láàrin ọjọ́ méje àtòun àtẹni tó ràn wọ́n máa jáde láyé wọn fàyè lẹ́kọ̀ọ́ lóye. àṣẹ congratulations to us. gbogbo àwọn tó bá tún wá kù náà pátápátá tí wọ́n tún gbèrò orú ẹ̀ kọjọ́ méje tó pé Ọlọ́run á ṣàwọn kó lẹ̀. Ọlọ́run á ṣàwọn kúrò lé àmú wọn sọ́dọ̀ torí tí wọ́n bá já ìka olórí burúkú pẹ̀lú bí bàbá yìí ṣe ń ṣe kò sí ni kò ṣe ká ẹgbó gbogbo olú tó lọ nílọrin from one place to another tẹwá nìyẹn ló tọ́ sí wàláì láàrin ọjọ́ méje gbogbo àwọn alálẹ̀ tó tẹ̀lé Yorùbá dúró tá tẹ̀lé Yorùbá tá a fi ń jẹ́ Yorùbá kò síbẹ̀ nìyẹn ṣe lè lágbára tó ó máa jẹ́ Ọlọ́run pé kọjọ́ méje tó dé ṣe báàná ló ṣe. ànákọ̀ gbàtọ́ lọ sí tó lọ gba àwọn principal kalẹ̀ àwọn principal táwọn school tó ń kó yẹn ní odò Ọ̀yọ́ national park. Wọ́n àtètè gbé síta ni. a lè sọ síta olóyè ọ̀rọ̀ tiẹ̀ tó bá sọ síta àwọn tó gbà inú wa tó gbọ́ ọmọ máa gbọ̀rọ̀ àìmọye kan tá à ń gbé sínú tá à ń lè sọ síta. ẹni tó yẹ kán ti pa lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ náà. ṣé ìyára team number 1 lè support àbí team number 2. number 1 ni o. bí kókó ẹ̀mí ẹ̀ já ló ń ṣe yín àbí. ẹni tó bá ṣe ìkà kán tètè gbé fún un kó náà padà ní team number 1 ni. ẹ̀yin number 1 ọwọ́ yín dá ẹ̀jẹ̀. inú olóyè dá olóyè ò fẹ́ ṣe kà inú ẹ̀ mọ́ ọlánú mímọ́ yẹn náà ló dẹ̀ yọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ṣe ẹ jẹ́ ká máa fi wèrè wo wèrè ni. ẹ dà fún yín kápájì hàn jù. ibi tí ọ̀rọ̀ yẹn dé nísìn mo ti lọ sọ̀rọ̀ lórí ìfẹ́ lódùn fún eléyìí tí mo gbọ́ tí wọ́n ní bàbá Olúbàdàn kéde ọdún Olóòlù onírun gbọ̀bírùngbọ̀n owó kọ̀ọ̀kan. ẹlẹ́nu bí àkísè là. ipe kí wọ́n pa Olóòlù kí bàbá kan lọ ṣẹ́nu gbóhùn ní kò ní dáa fún àdéhùn ẹ̀. kò ní dáa fáwọn tó bì. àwọn tó bì kò ní dáa fún. kò ní dáa fún ẹni tó bí àfa yẹn kò ní dáa fún. kò ní dáa fún ajágbe mọ́gẹ́fẹ̀rí ó ṣe tì ipe kan polóòlù rẹ̀ nígbàdàn àbí ta ni ògbọ́jà Olóòlù àtàjágbe mọ́gẹ́fẹ̀rí. irú òṣì ló ń pa fún wa àti jí àti ẹ̀gbọ́n mọ́. ká máa pa ẹ̀sìn àbáláyé wa rẹ́ torí àwọn Boko Haram ó jẹ́ ká pè wọ́n láfàmọ́ mo sọ èèyàn kan bú mi mo ní kó má bínú ó ní kí n má sọ pé àwọn mùsùlùmí ó ní kí n ní àwọn ẹlẹ́sìn líle àwọn fanatics báwọn ni kí n máa dárúkọ mo ní ìyá tó bí mi mùsùlùmí ni bàbá tó bí mi mùsùlùmí ìkan náà ni gbogbo wọn ìkan náà ni gbogbo wọn àgbọ̀ kankan. àwọn ọmọ mi mùsùlùmí mo ní mo sọ́rí fún àwọn mùsùlùmí tí mo dárúkọ bẹ́ẹ̀ tí àwọn ẹlẹ́sìn líle tó ń sọ̀rọ̀ yẹn ó lẹ́ni tó bá mọ máa tó sọ̀rọ̀ yẹn kán bá wa double cross ẹ̀ kán bá wa mọ ibi tó ti ń bọ̀ èmi wá sọ fún bàbá mi Olúbàdàn mo ní nǹkan nídìí náà ti sọ yẹn wọn sọ pé Olóòlù máa jáde ìsínbẹ̀ ẹni àwọn ẹlẹ́sìn burúkú yẹn àwọn fanasi yẹn eléyìí tó bá ti gbẹ ẹjọ́ tó bá ti ànáṣe pẹ̀lú Olóòlù fẹ́ jáde gẹ́gẹ́ bí bọ̀dá mi yẹn kó kọ́ mọ ìyàwó ẹ̀ ìyẹ́ gbogbo ẹbí ẹ̀ tó bá jóbìnrin kó kó wọn síwájú kó tí wọn síwájú Olóòlù kó wá máa tó máa ṣẹlẹ̀ sùn wọn ṣé bá wọn fẹ́ ìdá tí nǹkan kò bá tí ì ṣẹlẹ̀ sí kankan nínú àwọn ẹlẹ́sìn burúkú tó wá báyé jẹ́ tó jẹ́ pé
ẹ tó ń pè é stop náà máa pè yín padà. ẹ̀sìn líle kọ́ ni mùsùlùmí àwọn wèrè tán wá wọnú ẹ̀sìn líle àwọn mufti àǹkó àwọn náà sọ ẹ̀sìn islam tán fẹ́ sọ dẹ̀sìn líle àwọn òde nígbà fún wọn. ó dà màmí ẹ ṣeun gan adúpẹ́. a nígbà fún wọn pẹ̀lú mo gbàdúrà fún wọn má jàsọ láìgbòho sàn nǹkan kò ní ṣe o lágbára Ọlọ́run gbogbo ọ̀tá ẹ̀ máa mọ̀fò ni àyúlà yín bọ̀ lọ́wọ́ jẹnu nǹkan kò ní ṣe a sì mọ̀ pẹ̀lú yẹn máa á fún wọn ti ní kó máa tẹ̀sí àwọn èèyàn tán wá ń darapọ̀ fáwọn ọ̀tá ti wà nínú gbogbo àwọn tó wá ń darapọ̀ tán ránṣẹ́ wọ́n ti wà bẹ̀bẹ̀ tí Ọlọ́run á máa kó bàbá yọ lágbára Ọlọ́run ẹlẹ́dàá mọ̀mẹ́ tó fi ẹ̀jẹ̀ ẹ̀ lélẹ̀ nítorí Sunday Adéṣọmọ Adéyẹmọ tó kú tó lòun lọ bá Ọlọ́run kò ní jẹ́ kí nǹkan kó ṣe má jàsọ lájìsà lágbára Ọlọ́run. ẹ ṣeun gan àbàbà ẹ ṣeun gan. àwọn team number 1 àwa ni nǹkan máa ṣe é ṣáá ni nǹkan máa ṣe é mi ìfẹ́ mọ̀ nǹkan ṣe máa ṣe é ṣáá ni nǹkan ó ṣe máa ṣe ẹ̀mí ẹ̀ ṣe òyìnbọn sí mi wàá lékun sí mi àní o máa expect mi lo ìjò sí ẹ Ọlọ́run ń jẹ́ kí n lé ìjò sí ẹ ẹ bá gbó sókè ẹ ní dààmú. ìyá Àdìsá ọkọ Àdìsá ọmọ Àdìsá tù mí bọ̀ lórúkọ ni. Àdìsá di púpọ̀ lọ́dẹ̀dẹ̀ tí. bẹ́ẹ̀ ni Àdìsá tù mí bọ̀ ni àbúrò mi kọ́dọ̀ tún jẹ́ Àdìsá. èyí náà ni wọ́n sọ pé Àdìsá di púpọ̀ lọ́dẹ̀dẹ̀ tí. bẹ́ẹ̀ ni o. ìgbà kan ò ní sẹ̀mí yín pẹ̀lú ògbóròdọ̀ Ọlọ́run kò ní sẹ̀mí olóye kò ní sẹ̀mí tàwa náà. àbí wọ́n ń ṣépè fún un. níbo ló ti ń bọ̀ gan? ọmọ ìlú wo ni? kọ́kọ́ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ túlẹ̀ ẹ kọ́kọ́ béèrè ìwádìí tó ní ọjọ́ iwájú yóò tún wúlò information tó bá fún wa yóò wúlò ọjọ́ iwájú. àmọ́ báyà wọ́n ti ṣe báwọn náà torí mọ̀ nǹkan ó ti kọ́kọ́ sí bẹ́ẹ̀ náà àwọn ò ní ìfilẹ̀ báwọn torí ọjọ́ iwájú á tún kí ìsára náà ni. àwọn federal government Buhari kan ṣe tí àbí wọ́n ṣépè fún un. àbí kò gbọ́ ohun tó ṣe. federal government àwọn kan ṣe tí tí wọ́n bá fún ọ ní contract ó yẹ kí wọ́n kọ́kọ́ wá àwọn wo ló wà ń jẹ àwọn wo ló fún níṣẹ́. ògùn ní ọ̀pá gbogbo wọn. gbọ́dọ̀ mọ̀ sí pé ẹ má ṣe pé team number 2 lẹ́wà. tí mo lóye náà mo ṣàwàdà. tí mo lóye lẹ́wà. ibi tí bàbá bá ti lọ́mọ. àbòsí àṣà àbòsí. Yorùbá wí fàǹsì àbòsí sáà mọ́ ṣe tọ́lọ̀ ni. àníbi tí bàbá bá ti lọ. ibi tí bàbá bá ti lọ. Ọlọ́run ló fi iná yẹn lẹ̀ fún wa lẹ̀ nísìnyí. Ọlọ́run mọ̀ fílẹ̀ fún wa ni. Àdìsá yí mi ká. Àwọn Àdìsá yí mi ká ni mo ń jẹ́. Ìbò la fẹ́ sì kú. Bẹ́ẹ̀ni. Àní kí kálukú ṣẹ̀ṣẹ̀ ṣe ti tiẹ̀ ká ṣe lẹ́yìn ní àlàáfíà. Olórí ibú ni wọ́n fi wọ́n lẹ̀. Abolórúkú ni ẹ̀hó ìdílé tí wàá gan Ṣàngó ni ẹ ń gbé àbí òní ẹ lọ fún abalẹ̀ fa. àwọn Àdìsá yí mi ká ló ní mò ń jẹ́ ń sìn àbí Àdìsá yí mi ká Àdìsá yí mi ká ni mò ń jẹ́ ń sìn. team number 1 Ògún gbọ̀n kan máa ṣẹ̀ ní ẹ̀ṣá yìí àwọn onígbọ̀n kan pẹ̀lú àwọn agbóṣùkè màmí. hello. ẹ mà kálẹ́ o. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀sánà àṣà lẹ́wà. adúpẹ́ sà adúpẹ́. Ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣíṣọ. àṣẹ àbọ̀ Ọlọ́run dájú lórí yín o. àṣẹ. Nípa ti àáfàá onírùngbọ̀n tó sọ̀rọ̀. bíi búrẹ́sì babaláàgó. Kò kì í ṣe àáfàá yẹn nìkan ló sọ̀rọ̀ bí kò ṣe pé ṣe mọ̀ pé Olúbàdàn ó sọ tẹ́lẹ̀ pé wọn ò gbọ́dọ̀ da màlúù nílùú Ìbàdàn. So àwọn yìí náà wà lára àwọn tó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń gbé nǹkan wọ̀nyí jáde. Àwọn kì í ṣe onímàlúù nìkan ló against Sunday Igboho. Ṣé mọ̀ pé Sunday Igboho gbéra tẹ́lẹ̀ ó fẹ́ lọ s'Ògbómọ̀ṣọ́ wọn ní kò gbọ́dọ̀ lọ bẹ̀. Ó tún gbéra ó tún fẹ́ lọ sí Kwara wọn ní kò gbọ́dọ̀ lọ. Àwọn èèyàn kan wà tó ń tara gbogbo nǹkan báwọn yẹn. Ẹni àáfàá tó dẹ̀ sọ pé kí olólù má jáde. Mo gbọ́ tóbìnrin kan sọ̀rọ̀ nípa àáfàá kan náà tó ní orúkọ nílùú Ìbàdàn.
tó lọ àtáàkì Olóòlù nígbà yẹn ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ sí ẹbí ẹ̀. kí gbẹ̀yìn wọlé náà kí ló tí mo gbẹ̀yìn wọlé. ó ní tó ṣẹlẹ̀ sí ẹbí àáfàá yẹn nígbà yẹn tí àáfàá ilé onírùngbọ̀n náà tó bá tún fẹ́ kó náà kóyàwó àtàwọn ọmọ ẹ̀ kó lọ pàdé Olóòlù ṣé mo pẹ́ nìyẹn fún ní option méjì ó ní ìdàkí tó bá ku ọ̀la tó ń fẹ́ gbé Olóòlù jáde pé kó lọ sí Saudi tàbí kó jáde kúrò ní ìlú Ìbàdàn ó ní tó bá dẹ̀ fẹ́ gbé Olóòlù wá ó ní kó máa bọ̀ kó wá fèsì wọn ìyẹn lójú ẹ̀ tó máa rí nǹkan tó fẹ́ rí ìyẹn ládẹ̀mọ̀ pé àwọn ìṣẹ̀ṣe wà nílẹ̀ káàrọ̀. bàbá Èkìtì ẹ̀ṣẹ̀ wá dé nísìn kò sí wàhálà ẹ ṣeun gan bàbá mi. So nípa titi 1 àti 2 tẹ wí wọ́n ní àgbàlagbà kan kì í ṣe láńgbáláńgbá àti 1 àti 2 o a fi ọwọ́ sí méjèèjì nǹkan tí màá fẹ́ ṣe nìyẹn ẹ ṣe o. àti gbọ́ pàṣẹ nìyẹn ẹ ṣe máa mú ti 1 and 2 wọ́n lo àyíníkì àgbàlagbà fún wa wọ́n ní àti 1 àti 2 là á mú. bàbá Èkìtì ó yẹ ọmíìtì bàbá Èkìtì ó yẹ wá fún wa ní information bó ṣe lọ ní ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ bó ṣe lọ ní gbogbo Òkè Ọdẹ àti bólẹ̀ lọ bàbá Èkìtì dá ṣé ìsinmi yẹ kẹ́ wá sórí show tí mo ti fẹ́ parí show bàbá Èkìtì kò dá báyìí o bàbá Èkìtì rárá ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀yà tó lóye nǹkan tẹ́ dálẹ̀ ẹ ṣáà máa lọ wówó ẹ bá gbóhùn sókè màámi lórí fóònù bàbá Èkìtì tó lóye ti dá wàhálà lẹ̀. Hello ma. Yes ma. Ẹ kú dédé àsìkò yìí o. Mo ń gbádùn ètò yìí o. Ẹ ṣeun ma o. Láti Maryland. Ìyá báwo ni wẹ́dà yín? Ṣé kò gbóná jù báyìí? Ó fàyìn o. Tọ̀. Ó fàyìn o. Ẹ ṣe gan. Ẹ wò ó. Bàbá wa Ìgbòho yẹn. Ọlọ́run máa túbọ̀ fún lókun àti agbára o. Àṣẹ o. Ọlọ́run lọ́rọ̀ yìí fún. Àṣẹ o. Àṣẹ. Ipa ayé kan ò ní ká wọn o. Àṣẹ o. Àwọn ọmọ máa ń ṣe program yín. Màámi ọmọ tẹ máa ṣe lọ sórí YouTube Yorùbá Wuyì ẹ máa rí tán kan subscribe síbẹ̀ ẹ kàn subscribe sí ẹ máa rí aago kan lẹ́gbẹ̀ẹ́ ẹ bá ti tẹ aago yẹn notification bell ẹ bá ti tẹ sí all tí wọ́n ti bẹ̀rẹ̀ show báyìí láàrin 3 seconds wọ́n máa gbé show wá fún yín wọ́n máa dúpẹ́ fún yín pé mo ti bẹ̀rẹ̀ so ẹ máa mọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ show mi ní time pé Amẹ́ríkà máa ṣiṣẹ́ so ká máa ṣiṣẹ́ ká tó ṣe show kò jẹ́ kí n ní time tí mo lè sọ pé mo fẹ́ ṣe show. ẹ wo nípa ọ̀rọ̀ Sunday Igboho yẹn bẹ́ẹ̀ yẹ́kẹ́ sorry ma bẹ́ẹ̀ yẹ́kẹ́ ó gbé bóyá Ọmọ́táyọ̀ ni wòlíì Ọmọ́táyọ̀ ó sọ nínú ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ yẹ́kẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ ó ní àwọn èèyàn méjì ló máa da Sunday Igboho ó ní èèyàn méjì. Ṣé ẹ gbọ́rọ̀ mi? À ń gbọ́ yín mà bá a ṣe pàápàá mà. Ó ní èèyàn méjì ló máa da Sunday Igboho tó ń gbà tó wá gbọ́ ọ̀rọ̀ yìí lọ́sàn-án yìí nírọ̀lẹ́ yìí wọ́n nípa pásítọ̀ Ọmọ́táyọ̀ bóyá Joshua ni àbí kankan ló sọ ọ́ mo ní òṣìkẹ́ ẹnìkan mo ní Ọlọ́run tó máa táṣìírí ẹnìkan tó kù. Ọlọ́run àtàṣírí gbogbo wọn pátápátá. agbára Ọlọ́run lágbára lọ ẹ ṣe àgbà mi sọ fún ọ pé kó jọ ọkọ kí á kù. ẹ ṣeun wàá mi. gbogbo àwọn ọmọ yẹn wọ́n ṣèbúra fún gbogbo wọn pátápátá ẹni tó bá máa dà wọ́n. ẹ ṣeun àwọn èèyàn wa ti ń bá wa kí màmí láti Maryland àwọn èèyàn wa bá wa kí wọ́n lẹ káàbọ̀ sórí ètò ẹ jọ ẹ bá wa wẹ́kọ̀ọ̀mù bàbá Èkìtì tí àwọn àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó jẹ́ káwọn èèyàn máa fi oyè lọ mí lọ́tún lọ́sì bàbá Èkìtì kọtẹ́dá sílẹ̀ yẹn àti àdìsá yín torí kọtẹ́dá sílẹ̀ tó bá ti di pé oyè ń lọ lọ́tún yọ lọ́sì bàbá Èkìtì kéya rẹ́dí àti mara aṣọ àti màálù àti kọtẹ́ bá fẹ́ rà tẹ́ bá fi wú oyè èèyàn tó lóyè ọ̀rọ̀ yìí ní sọ̀rọ̀ kankan náà bàbá Èkìtì ẹ̀rọ míìtì tọ́lọ́ bá lè máa mú ikí nẹ́tíwọ̀kì tó máa dàbí tẹ́wà yẹn. Bàbá Èkìtì ẹjọ ẹgbẹnu sàn ẹ hàǹgì ẹnu yín sókè ẹ hàǹgì ẹnu yín torí wọn náà sàpọtò lóye ń jọ̀wọ́
o support olóyè ìjọ wo so hangi ẹnu ẹ o support olóyè ìjọ wo so hangi ẹnu ẹ gbogbo ẹni tẹ láìka olóyè jù mí lọ ẹ hangi ẹnu yín ẹ bá wà gbóhùn àwọn kan bàbá Èkìtì lórí fóònù nẹ́tíwọ̀kì wọn ò dá ẹ káàbọ̀ sà. ẹ kọ́ àtàrọ̀. àtàrọ̀ nìyẹn sà. nẹ́tíwọ̀kì ló ń yọ mí lẹ́yìn. Bàbá Èkìtì níbi tá a lè dúró sí nẹ́tíwọ̀kì yín máa dá ni. tẹ́lẹ̀ ní olóyè mi ò gbọ́ yìí dáadáa. àbáwá ẹ lọ gbọ́ láti bẹ̀rẹ̀ àbí kẹ ní sùn kẹ máa gbọ́ wa. ara ẹ̀ tẹ́ máa ń pẹ́ dé kíláàsì nìyẹn tó pẹ́ dé kíláàsì ẹ̀ lè gbọ́. sọ̀rọ̀ torí bí òkú kan tí omi pa tẹ́ mọ̀ pé àṣírí wọn ti tú tẹ́ bá wojú àpá yẹn dáadáa ẹ rí kọjọ mufti wò. ó jọ bí wọn rí bákan náà. àwọn malian tó dá àgbà ẹ rí káṣírí wọn tú gan ní ìsìn kò tún mọ kó Olúbàdàn pé Lámìdí ló tún kó Olúbàdàn. Lámìdí kọ bàbá Sàlá ní ewéèrè. ṣé mọ̀ pé tí kálukú bá ti tan kámẹ́rà kò sí kàtàkàtà tí wọn ò lè mọ sọ lẹ́nu. rádaràdà bẹ́ẹ̀ ni. ara mistake tí àwọn ìjọba wa ṣe nìyẹn kí lọ́kàn ọ̀pẹ lọ́rọ̀ olóòlù bọ̀ torí pé ibi tá bára wa nìyẹn àwọn ọmọ ọkọ ní ká múra àwọn olórí burúkú ìtìpọ̀ láàrin wa. ọmọ àlè àárín wa ti dàgbà. ẹni tí Yorùbá culture wọn è fẹ́ rí i torí lójú wọn yẹn àwọn wọ́n ti rò káwọn ti pààrọ̀ wa rẹ́ bí 20 years ago tí ò yé wọn. Ọlọ́run wá gbà fún wọn. tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn sọmọ irú iṣẹ́ tó lòlù ń ṣe ní ìgboro Ìbàdàn sọmọ ọdún tó lòlù ti ń jáde ọkàn tán kámẹ́rà wọ́n sọ kẹtẹkẹtẹ bàbá yín wọn lẹ́yìn lẹ́sọ Olúbàdàn ṣe bàbá rẹ̀ Olúbàdàn máa wọn ọmọ tó Olúbàdàn òbí ọmọ àlè. Bàbá rẹ̀ ń bẹ ní Ìlọrin Ẹ̀mí Asúlú Gàmbàrí ló bí gbogbo yín àtàṣìtá ní Sókótó. àtàṣìtá ní Sókótó ẹ̀kọ́ ibú lọ síbẹ̀. ẹ̀kẹ́ kórí burúkú yín lọ Sókótó ọdún kèlò tẹ́yìn ti lọ ńlá òkúta ní Saudi ní ó ṣe ní 2026 lẹ́wà kẹ́ mọ́ lákùtà mọ́. wọ́n sa òkúta bíi bébà léyìn lọ́wọ́ pé kẹ́ mọ́ lòkúta mọ́kúta kò sí tọ́kẹ́ ní kankan tí wàá ṣe gọ́ọ̀mẹ̀ntì tó kówó wálẹ̀ ìyẹn lórí mo rò pé ẹ ká ṣe protest lé lórí ẹ bá fẹ́ lọ Mẹ́kà tó bá fẹ́ lọ Jerusalem kó lọ gba loan. àwọn ìyá yẹn ń bẹ láàrin ọjà tí wọ́n ní di 50,000 naira tí wọ́n fi ṣe business tí wọ́n ò rí ẹ kó 10 million nígbà pé àwọn ọ̀nà yẹn náà dẹ̀ wá sí ìjọba ó lé wọ́n wá já. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ọba wa. ok ẹ máa bẹ tó kọ tẹ̀lé. Bàbá Èkìtì ẹ gbóhùn sókè what audacity ni wèrè yẹn láti lọ yìnbọn sí ọmọ Adéyẹmọ Ògún ló máa pa ó tún Òjíire God bless you for the gift o ó tún ẹ ṣeun Bàbá Èkìtì ẹ ti mute o. bàbá ṣe nǹkan tó dùn mí bàbá ṣe nǹkan tó dùn mí gan. olóyè ṣe tó bí anybody. ó dùn mí o. Èkìtì Bàbá Èkìtì ẹ kò lè dá àsìkò yìí. ọ̀dà ẹ ti wá bí nẹ́tíwọ̀kì wá yẹ ká fi ìtóní spíkà pè yín. Bàbá Èkìtì ọ̀hún àti Sunday Igboho Ọlọ́run máa ṣàánú àwọn méjì olóyè àti Bàbá Èkìtì. ẹ bá wa kí Bàbá Èkìtì àwọn special guest àwọn tí kí Bàbá Èkìtì káàbọ̀ Bàbá Èkìtì káàbọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lánú káàbọ̀ ẹ bá wa wẹ́kọ̀ Bàbá Èkìtì ẹ káàbọ̀ ẹ ṣe gan mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ kúrò thank you sir ẹ ṣe Bàbá Èkìtì mo appreciate yín o ọlọ́dọ̀ mọ̀ pé mo appreciate yín ẹ wá gbóhùn sókè Bàbá Èkìtì kí lẹ fẹ́ fún wa lẹ́nu. á dára fún wa ojú ò ní tì wá ilẹ̀ Yorùbá ò ní dàrú kò ní bàjẹ́. èmi nǹkan kan ní mo pa kọ́kọ́ máa sọ ní wípé Yorùbá ní nání ọmọ aṣẹ́gìtà ń ná ní èpo oṣù àbí bẹ́ẹ̀ pa èpo ogi ìran ọmọ wọ́ṣímà ní máa ń ná ní ọṣẹ àtomi. àkókò tó yẹ kí ìran Yorùbá ká appreciate Májàsọ́lá olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ká máa
bí a bá jí láàárọ̀ tí a bá fẹ́ wùwà ẹni tó mọ̀ọ́rẹ́ ká máa gbàdúrà fọmọkùnrin yẹn ká máa wúre fún màmá mi adé ìlú kan ní Kwara State ní ilẹ̀ Ìgbómìnà ó gbójú sókè ó dẹ̀ ń sunkún ó fi aṣọ handkerchief tó wà lọ́wọ́ ẹ̀ ó fi sí ojú nígbà tó máa gbé handkerchief yẹn kó lójú ojú ẹ̀ ti pupa ṣé ìran ọmọ aládé náà pa nípa ẹran báyìí nígbà tá a dé ìlú kan tó ń pè ní ọwọ́ onírè òórùn tó wà ń bẹ̀ òórùn tó ń rùn jáde ń bẹ̀ yàtọ̀ sí òórùn ẹran. ẹ sẹ́ndì fídíò yẹn sí mi ó wà lọ́wọ́ mi ẹ sẹ́ndì ẹ̀ sí mi tí ìráyè láti post ẹ̀ ni. òórùn tó ń rùn jáde ń bẹ̀ wà ó yàtọ̀ sí òórùn pípẹ́ ẹran kúnú torí ẹran ò lè kúnú lé. àwa wọnú igbó lọ àwọnú ìlú yẹn lọ sẹ́yìn lọ́hùn-ún kò sí ẹyẹ ń bẹ̀ mọ́. nígbà tá a máa wọnú ìlú yẹn àwọn kan sọ fún wa wípé ẹjọ́ ẹ má lọ bẹ̀ tí ò bá jẹ́ pé ẹ ti gbáradì ẹ ti ṣe gbá ẹ ti ṣe kókó bàbá ṣàṣùn. èmi wá lọ bá Májàsọ́lá ní ìlú pé ẹ̀sà ibo ṣé bíbá láti máa padà ó ní wọ́n ní àwọn ìlú kan ṣì wà níwájú ìlú Òkè Ọdẹ ṣì wà níwájú Àyìndé Mátúndé bàbá ńlá wọ́n ní wọ́n wà ní ká má lọ bẹ̀rẹ̀ ní bàbá Èkìtì ilẹ̀ bàbá wa la wà yìí a máa débẹ̀. Àdìsá wa Àdìsá tíá. tí nǹkan kan ò dẹ̀ ní í ṣẹlẹ̀ ọlọ́mọ ọmọ fún wa ní Májàsọ́lá ni o ọlọ́mọ ọmọ ẹ jẹ́ á fi tẹ̀gàn kúrò ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ tún gbọ́ ẹ tún fi tẹ̀gàn kún ọlọ́mọ ọmọ fún wa lọ́mọkùnrin yẹn ni. àwọn ìlú tẹ́tẹ́ ti tú tó ti dahoro ní ilẹ̀ Gómìnà kì í ṣe ìlú kékeré o tẹ́ bá wo fídíò yẹn ẹ mọ̀. mo rán fídíò tẹ́ sẹ́ni sí mi. the majority àwọn ilẹ̀ tí àwọn bàbá wa fi ń dá oko ń bẹ̀ àwọn ará kínní ti jókòó bẹ̀ àwọn lókùn tó ń dá oko ń bẹ̀ torí tí ẹ bá rí ọwọ́ ẹni tó bá mọwọ́ àwọn Fúlàní tó bá ń dá oko ẹ dá ọwọ́ Yorùbá mọ̀ yàtọ̀ sí ọwọ́ Fúlàní. wọ́n ti lé àwọn ọmọ onílù kúrò wọ́n ti gbàkóso àwọn ìlú yẹn tí í ṣe 6 tí í ṣe 10 tí í ṣe 20 mọ́. ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé lára àwọn ọmọ onílù yẹn tó sá kúrò ń bẹ̀ tó sá wá sí ànádà ìlú Májàsọ́lá ní kan máa pe nọ́mbà ẹ máa pe nọ́mbà gbogbo àwọn tó máa jọmọ nílùú yìí kan máa padà bọ̀ ń lù ú. àti ìsàdúró bẹ̀yà àdúró tó 2 hours tí ò bá ní jù bẹ́ẹ̀ lọ. ṣe gbọ́ mi mà. nígbà tá a tún kúrò bí a tún lọ sí ànádà ìlú mi ò mọ orúkọ àwọn ìlú yẹn Yorùbá tó bí o wọ́n kàn fìyà jẹ wá ní o. Nàìjíríà kàn fìyà jẹ Yorùbá ni. ṣé ẹ rí number 1 àkókò rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àwọn bàbá wa fẹ́ràn wa tó bá jẹ́ pé lóòótọ́ àwọn ìyá wa tó kàwé tọ́lọ́run gbé wọn sókè ní ìkórìtà tá a dé ní àkókò yìí tó bá jẹ́ pé lóòótọ́ náà fẹ́ kí ìran Yorùbá ó di ìtàn pé wọ́n fẹ́ràn wa àkókò tó yẹ kó dìde rèé. ṣẹgbọn mi. à ń gbọ́ yín ọ̀rẹ́ Èkìtì. kí wọ́n má bàa fi Yorùbá ṣàpínlé àkókò tó yẹ kó dìde rèé. kí ìran Yorùbá má bàa di ẹrú àkókò tó yẹ káwọn bàbá yẹn dìde rèé. kí wọ́n pe ìpàdé and this is the time that we need Afẹ́nifẹ́re tó bá jẹ́ pé Afẹ́nifẹ́re jì wà ẹgbẹ́ tí bàbá Awólọ́wọ̀ dálẹ̀ ní 1955 tó bá jẹ́ pé ó yìí wà
nítorí 1952 ṣẹ́rí tí wọ́n bá dá ìgbómìnà state ilẹ̀ wọ́n ní yé wọ́ àti máa pàwọ̀ èèyàn wá ń bẹ̀yẹ. bẹ́ẹ̀ ni. So we need that ìgbómìnà state tó bá jẹ́ pé létí gbogbo wa máa bẹ́ síta tó bá jẹ́ pé lóòótọ́ la ní pé orísun kan ló so gbogbo wa papọ̀. Tí wọ́n bá ṣe spinal cord Emirates ní Kwara state lọ́dọ̀ àwọn èèyàn wa they will continue. Àdá fún yín. Máa gbẹ̀mí àwọn èèyàn wa. Ibẹ̀ náà ń gbà wọlé Yorùbá gbogbo. Number one tẹ́mi kọ́kọ́ rí bẹ́ẹ̀ nítorí èmi máa ń yọjú náà dáadáa. Tí n bá dẹ̀ níbi tí Sunday Igboho bá wà mo lè gbà sójà létí màá gbà sí lọ́rùn ni. Ẹ má gbà sójà létí o Àdìsá ò lápọn o. Ṣé gbọ́ mi? Mo rìn dáadáa mo rí wípé ohun tí Ọlọ́run ọba mi sọ̀kalẹ̀ sí ilẹ̀ Ìgbómìnà kan náà tó bá ní kí Yorùbá máa lò 200 years àti ìlò tán. Ṣé ń gbọ́ iye èèyàn wá tó kílí ẹ̀? Àwọn ọ̀tá yẹn ti wá rí mà wọ́n ti wá rí. Náà fi jókòó síbẹ̀ yẹn pé ẹni wọ́n rí àwọn ọmọ onílẹ̀ tó àwọn tó ní nǹkan pé wọ́n fẹ́ máa dí wọn lọ́wọ́ ni wọ́n fi ń wọbẹ̀ náà fi ń pa àwọn èèyàn bó ṣe wù wọ́n. Àwọn ṣe rí ẹ̀ ń sọ̀rọ̀ àwọn àfa oníláwà ní ẹ̀mí fi wọ́n lẹ̀. Àbùkù ń bọ̀ wá kàn wọ́n láìpẹ́ rìásà náà ń ṣe lọ́wọ́. I'm sorry to use that language. Big church fídíò tí mo sẹ́ni sí yín ẹ lọ wò ń bẹ̀ mà. Big mọ́ṣáláṣí nígbà táwọn ará bíbẹ̀ ń yadé wọ́n sádàlú. Everybody yadàlú. Igbó ti mọ bọ ṣọ́ọ̀ṣì igbó ti mọ bọ ṣáláṣí. Òórùn tó ń jáde nínú mọ́ṣáláṣí yẹn kò ṣeé sọ. Tọ̀dí ẹ̀sẹ̀ sólà wà nínú mọ́ṣáláṣí yẹn tí ọjọ́ bá ti yọ tóòrùn jáde àwọn wèrè yá jáde láti nínú gbé wọn wá ṣáàjì sẹ́ẹ̀tì wọn bẹ̀. À ń gbọ́ yín sá o. Tí àwọn bàbá wa bá fẹ́ ràn wá lọ́wọ́ tí àwọn ọ̀dọ́ wa ti dìde lénìí kí àwọn bàbá wa náà dìde bóyá wọ́n máa lọ dúró lẹ́nu ọ̀nà géètì Aso Rock ni fún bàbá Bọ́lá Ahmed Tinubu ó yẹ ká jèrè bàbá Bọ́lá Ahmed Tinubu jù báyìí lọ. Ẹ máa bá wa pariwo Ìgbómìnà state o. The only thing that can solve the problem òun ni kó fún wa ní Ìgbómìnà state. Ìgbómìnà state. Àti kí ni? Okun state. Okun state, Ìgbómìnà state. Okun state, ẹ máa bá wa kọ sí comment section Okun state, Ìgbómìnà state o. Wọ́n lódù Ọ̀yà ni wọ́n bá wa fún wa lódù Ọ̀yà state. Nínú fídíò nínú fóònù ẹni bá débẹ̀ ló máa mọ̀ pé nǹkan ti ṣe Yorùbá jìnnà. Ṣé gbọ́ mi mà? À ń lọ lọ́nà a rí ilé kan bẹ̀ mà. Ṣé ń gbọ́ mi mà? Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ bàbá Èkìtì èmi máa ń gbọ́ yín. Ẹ̀yin èèyàn wa ṣe ń gbọ́ bàbá Èkìtì ẹ dákun torí Ọlọ́run. Okay, à ń gbọ́ yín sà. Hello bàbá Èkìtì Ògúnmọ̀jà o. Bàbá Èkìtì ẹ bá yín bá wa pọ atápù lórí ètò yìí. Hello bàbá Èkìtì à ń gbọ́ yín. Ògúnjà ìjọba wa like ètò ẹ bá wa share video. Bàbá Èkìtì hello Odò Ọ̀yà state. Hello bàbá Èkìtì hello. Ẹ jẹ́ bá wa like ètò yìí ẹ bá wa kọ kọ́mẹ̀ntì bá ń flow kò ní sí kúrẹ́yà kínní kan. Calling ló ń kọ network ṣé network tiwa nàbí tiwa Bàbá Èkìtì. Bàbá Èkìtì ẹ má kúrò níbi tẹ bá ń gbọ́ wa ẹ má kúrò níbi tẹ wà ẹ dúró síbi tẹ wà yẹn because Bàbá Èkìtì gan ọ̀rọ̀ yín ti sú mi àwọn ọ̀fà network Aso Rock wá sílé yín. Pọ̀lì. Hello. À ń gbọ́ yín. Yes. À ń lọ lọ́nà adé ìlú kan mà. Ẹ ṣe. Ilé yẹn wà lẹ́bàá títì.
ilé yẹn fáìn màmí tó bá ní kémi máa réètì ẹ̀ torí mo rìn mọ́ àwọn tó ń kọ́lé díẹ̀ náà tí ilé Yorùbá ní máa lọ sí bíi 250 million á jù bẹ́ẹ̀ lọ. àwọn ilé tó fáìn wà lọ́dọ̀ wa. one of the motto tí àwọn olóṣèlú wa ń lò jíìpù ńláńláńlá orú ilé tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó pé fún àwọn sẹ́nẹ̀tì níjọba náà. bẹ́ẹ̀ni. wọ́n ṣílẹ̀kùn ẹ̀ lẹ́ni ilé gan wọ́n ṣílẹ̀kùn ilé lẹ́ni. ẹ tó nílé àti mọ́tò dà. ẹni tó nílé ti sá dànù bóyá wọ́n ka mọ́lé kò lè gbé mọ́tò bí wọ́n dẹ̀ ti pa ni. àwa ń wò ó àwọn bóyá Amẹ́ríkà ló ti ń pọ̀tù ìjókòó wá ní o bóyá Italy ni bóyá Germany ni o. àwọn síà tó wà nílé yẹn. igbó ti ń fà láti ìta wọnú ilé. ṣé ń gbọ́. ara oró tó ń dá wa nìyẹn o. àwọn kùdíẹ̀ ká ìlú tí a máa kọ́kọ́ kàkà tó dé òkè ọdẹ àwọn obìnrin kan jákèjì síta pé Sunday Igboho ọlọ́wọ́ fún ọ sí ẹni bá ní ẹ má lọ ẹni bá ní o má bọ̀ lè ní í dé bá wọ́n ti sọ wá di opó ọ̀fẹ́ kan wọ́n ti pọkọ mi wọ́n ti pọ ọmọ mi o. mo sọ fún yín nígbà tẹ́mi àtẹ̀yìn jọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. mo ní ìrìn àjò mi sí Kogi ẹ̀ sí Kwara State ó mú mi rántí ìgbà tẹ́mi náà wà ní èwe láyé kàfé bàbá Awólọ́wọ̀ tá a tó wá sẹ́bà ọ̀nà pé ká wẹ́kọ̀mù bàbá Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ará Ìgbómìnà láti òkè onígbín bẹ̀rẹ̀ kí n má sọ ti Ìlọrin gangan. arin lọ́fà gáràjì náà bàbá Èkìtì rẹ lọ́fà gáràjì o spinal cord wọn ti ń kán. ó ti ń kàn màmí àwọn bàbá wa ní kó kàn ràn wá lọ́wọ́ torí láyé àtijọ́ wọn ní ẹ̀yin ọmọdé kí ló dé tẹ̀ ń sunrun àtúpìyè ìyẹn ni pé ẹni tó sùn tó fi gbogbo ara sùn tí ò tẹ̀ dìde pé ilẹ̀ ti mọ́ kí n ṣe nǹkan àwọn ọ̀dọ́ ò sunrun àtúpìyè mọ́ káwọn bàbá wa náà wá jí lójú oorun. ọ̀rọ̀ rẹ o. bí àwọn bàbá wa bá ṣe ń pariwo ní Àbújá tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó ti fún Sunday Igboho lágbára pé wọ ọbẹ̀ lọ káwa náà lọ máa tú wọn síta ṣe gbọ́ mi mà. àwọn ọ̀dọ́ ògbẹ́dọ̀ máa sá eré káwọn bàbá wa dúró lọ́nà kan màá mo tún repeat ẹ̀ tí wọn ò bá fún wa ní Ògùn state àti Ìgbómìnà state kò ní sí ìgbà táwọn ará bíbá yìí ò ní máa pa ìran Yorùbá nípakúpa ń bẹ̀ yẹn. ó má lè ti pa àwọn èèyàn tó ń bẹ̀ yẹn wọ́n máa wọnú àwọn Yorùbá tó kù wá ni. kò dìde iṣẹ́ rí ẹ máa gbọ́ mi ẹlòmíì á ní Ọlọ́run ṣe kò tí ì dé state mi Kwara state and Ògùn state gateway ni fún wọn láti wọ ilẹ̀ Yorùbá. ẹ ní dáàmú àbẹ́kìtì mo bẹ́ẹ̀ mi nìkan ni mo rí ni. gateway ni fún wọn láti wọ ilẹ̀ Yorùbá. tẹ́ bá wo máàpù wa dáadáa Kwara state ó ṣe àbádì pẹ̀lú Ọ̀yọ́ Kwara state ó ṣe àbádì pẹ̀lú Ọ̀ṣun Kwara state ó ṣe àbádì pẹ̀lú Èkìtì Kogi state ṣe àbádì pẹ̀lú Èkìtì and Ondo state. So the two states is a gateway. Òun náà fi put your energy wọn. Àwọn bàbá wa ní kó wá ṣe ohun tó tọ́. Now, ṣé gbọ́ mi? Àwọn tó bá ń dìtẹ̀ fi wọ́n lẹ̀. Ní ọdún èyí, ó tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jáde síta ni pé Yorùbá àkókò ni láti dá irọ́ mọ̀. Àkókò ni fún wa láti dá òtítọ́ mọ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ bí wọ́n ṣe ń pa wá bí ẹni pẹ̀rẹ̀ kò dùn mọ́ wa nínú a gbọ́dọ̀ dá òtítọ́ mọ̀ ká mẹ́ni tá máa tẹ̀lé a gbọ́dọ̀ dá òtítọ́ mọ̀ ká mẹ́ni tó kọ́ ojú òṣùwọ̀n ìran Yorùbá sọ wípé ìka tó bá tọ́ símú la fi ń romú. Bàbá kan pè mí ní àárọ̀ àná ó wá ní bàbá Èkìtì congratulation
ṣẹ́gbọ́n mi mà bàbá yẹn ti máa wọ bíi 72. ó ní bàbá Èkìtì congratulations. bẹ́ẹ̀ ni mẹ́ta ló sọ pé congratulations mo ti rò pé bí wọ́n fẹ́ fún mi lówó ni àbọ̀ fẹ́ gbé mọ́tò fún mi. mo expect kí bàbá sọ pé send the account number or wá gba kí mọ́tò. bàbá ní ìjọ ọmọ èrè ìdí tí mo fi sọ wípé congratulations mo ní kò tí ì yé mi sà. ó ní since tí wọ́n ti rẹ́yìn Àfọ̀njá kò sí ọmọ Yorùbá kan tó jẹ́ warrior tó wọ Ìlọrin tó padà wálé. èmi náà sọ lẹ́yìn tó ti pa Àfọ̀njá nílọrin kò sí alágbára Yorùbá tó wọlé. ó ní Májàsọ́lá break that record. ó ní every Yorùbá man must join hand together and work with this man pé Ọlọ́run rán. ó ní ìrìn àjò Májàsọ́lá sí Kwara State ló jẹ́ kó mọ̀ pé lóòótọ́ lódodo Ọlọ́run rán ọmọkùnrin yìí láti wá kárí assignment kan out in Yorùbá là. ṣẹ̀gbọ́n ìyàtọ̀ wà ìmọ́lẹ̀ máa ìkòtìgbà tẹ́ ẹ bá sọ wípé ìmọ́lẹ̀ lélẹ̀ tẹ́ bá ti rí ẹ ti mọ̀ pé ìmọ́lẹ̀ rí ẹ. kò sígbà tí òkùnkùn náà bá sọ̀rọ̀ tẹ́ bá ti rí òkùnkùn ẹ ti mọ̀ pé òkùnkùn lélẹ̀ yìí. mo sọ mo ní Kwara State ti Sunday Igboho ń lọ mo ní mo rí pé kó oyin adùn ìdùnnú ẹ̀rín ó kó dání. Kwara ni alùpùpù wà á tù. tí lọ sí Kwara Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pé yóò expose lot of things pé ó yàtọ̀ sẹ́ni tó lọ sí Kwara tó kó ìkorò dání o pẹ̀lú igi oró ìyá mi ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ oníbalọ̀ ló bá kú. ẹ̀yà tó ní igi oró yìí náà ni bàbá Èkìtì. àjọ màmá mi ọmọ wọn kan jáde ẹ jẹ́ kí n sọ lé kí gbogbo èèyàn gbọ́ ọmọ kan ó jáde lánàá fún mi àjọ mọra wa dáadáa lẹ́kìtì ń bí báyìí ó mọ lémi ó mọ ọ̀nà mi ó dẹ̀ wọ́n rán àwọn èèyàn wá but mo rò pé àwọn tán rá wá wọ́n sọ wípé tẹ́ bá ti rí Sienna rẹ wine ilé ẹ̀ nìyẹn but wọ́n mọ̀ pé mọ́tò ti wà nílé mẹkáníìkì ń sìn ó ti lọ sí bí oṣù méjì oṣù mẹ́ta ṣe gbọ́ mi. kọ́mọ̀ ló bá mẹkáníìkì jà ó. ilé tó bá wọ̀ kàn ṣe so àwọn lẹ́kìtì wa ń bíbẹ̀ táwa bá ti gbàgbọ́ nínú èèyàn pé òdodo lélẹ́yìn àwa máa ń kù tì ní so kò sí ìhàlẹ̀ tó lè halẹ̀ mọ́ mi ṣe gbọ́ mi a máa pa ẹni a máa pa kìnnìkan ní kúnlẹ̀ dáadáa ṣe gbọ́ mi àjọmọ́ra wa dáadáa ẹ má gbàgbé ẹ̀yin Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan kì í ṣe ìjà gbogbo wa ni torí àwọn bàbá wa kòwe kan wọ́n ní kí ẹrú ó mọra ẹ̀ ní ẹrú kí ìwọ̀fà ó mọra ẹ̀ ní ìwọ̀fà ibẹ̀ yẹ kọ́ ni mò ń lọ èyí tó ṣe pàtàkì ń bẹ ni wípé tí ìwọ̀fà bá ti ń ṣe bí ọba ó máa ń da ìlú rú ni o. bẹ́ẹ̀ni ìwọ̀fà máa ṣe bí ọba o kà bọ̀wọ̀ fẹ́ ní ìtọ́jú wa lọ. ẹni tó jẹ́ wípé nígbà tá a tracy sí ẹ̀ a rí blood Yorùbá nínú fẹ́ẹ̀nì ẹ̀ ó wá ní òun lórí ológun ilẹ̀ Yorùbá is starting expose the Yorùbá race. ẹ jẹ́ kí n sọ àṣírí kan mà. à ń gbọ́ yín sà. ṣé kọ́ sọ àṣírí ṣé kàbí Èkìtì sọ àṣírí bàbá Èkìtì di aláṣírí of àṣírí land ṣé kọ́ sọ àṣírí èmi ò sí ń bẹ̀ mo ti sùn o. bàbá Èkìtì wọ́n ń gbọ́ yín o. ìgbà tí ṣọ́ọ̀bù wa ń gbóná dáadáa. ẹ bá lọ sùn. about more than 1,000 nínú súnmìtì àwọn díẹ̀ pé onígi òró ibi tá a fẹ́ lélẹ́yìí enough is enough onígi òró ń gbá wọn sọ́tún ń gbá wọn sósì àwọn bàbá kan sọ bẹ́ẹ̀ pé ẹni máa ní I'm a professor of history I'm a professor of this psychology lòun rí ìdí ní kinní kankan wọ́n ṣà sọ̀rọ̀ lọ nígbà tó rí pé tó nígi òró rí wípé òun ò lè dìbìtì àwọn bàbá yìí ó wá sọ wípé tí àwọn bàbá yẹn bá ti fẹ́ ṣe lòun náà àgbè ó jáde síta wá sọ lórí prógrámù Heritage TV ní ọdún yẹn lọ àwọn bàbá yẹn rò pé wọn àmúrú èèyàn tó jẹ́ kí alágàbàgebè tápà ní àyè wá gba tápà
Èkìtì Ọlọ́run máa ṣàánú. Ó wá lóhun tó yí jagunjagun nílẹ̀ Yorùbá òun ló lórí ogun ilẹ̀ Yorùbá àwọn bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí lọ́wọ́ gbogbo ọ̀nà táwọn bá ní àwọn bàbá yẹn fẹ́ gbà tó bá máa tó bí a week gọ́ọ̀mẹ̀ntì ń gbọ́ not know kóun ló lọ ń fún àwọn gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ gbogbo plan àwọn bàbá Professor Banji Akintoye that time this Onikioro is among of those people tó expose gbogbo secret wọn ilẹ̀ máa mú ṣẹ́gbọ́n mi ilẹ̀ máa mú orúkọ tó ló ń build tó fi ẹ̀jẹ̀ Yorùbá build yẹ ilẹ̀ Yorùbá máa bí léèrè ṣẹ́gbọ́n mi ilẹ̀ Yorùbá máa bí léèrè àwọn ọmọ ṣídìṣídì tó kó jáde síta I don't have time for them ṣẹ́gbọ́n mi àwọn tó jẹ́ OPC ní ọdún márùn sẹ́yìn tó jẹ́ OPC ní ọdún mẹ́ta sẹ́yìn tó máa ń pàtó OPC I don't have time for them but ẹni tó bá nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó wà lẹ́kìtì tó sọ ó ní ẹni tó bá ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò ó lọ́ máa lè ní èmi wá ń sọ lálẹ́ pé ẹni ọmọ Yorùbá tó pé dà lójúlówó ọmọ Yorùbá tí ìyá àti bàbá ẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá tó dẹ̀ rí pé wọ́n pa ọmọ Yorùbá tí mi ò dùn sí tó wá ń tẹ̀lé Ààrẹ Ọ̀nà Kakanfò ògbólógbò lórí ọmọ àlè ni. Ẹ ti ń fàjà ìyẹn ni pé bí ìran ẹ ṣe bí wọ́n ṣe ń fa ìran ẹ̀rù ṣe bí ìyẹn ní Sunday Igboho mo sọ fún yín nígbà tá a dé ìlú yín ní Ọ̀dẹ́ Ògùn Òkè Ọ̀dẹ̀s. Ọ̀dẹ́ Èkìtì máa fún wa lórúkọ mi Òkè Ọ̀dẹ̀ là ń jẹ owó Òkè Ọ̀dẹ̀. Òkè Ọ̀dẹ̀ ẹ mọ̀ pé àwọn mi ti ń lò ní àti sọ̀rọ̀ ìfẹ́ Amẹ́ríkà ni. Ṣé ẹ ń gbọ́ mi? À ń gbọ́ yín Ọ̀dẹ́ Èkìtì tó yá ń gbọ́ yín. Adélé epo ó ní ẹni bá fẹ́ rí epo kó máa rí epo sí mọ́tò ẹ̀. He spent more than 1 million níbẹ̀ yẹn mà. Epo 1.2 náà rà ń bẹ̀ 1.2. Yes, àwọn mọ́tò kan wà tó ti bàjẹ́ sí ẹ̀tẹ̀ tí òkè orí gbé o ṣe gbọ́ mi mà. Àwọn mọ́tò kan wà tó jẹ́ wípé wọ́n wọdé Ìlọrin ní lórí Opayiti. Májàsọ́lá ń béèrè ó tún fún àwọn yẹn lówó kan lọ bá ń bẹ́ mẹkáníìkì kan lọ máa ṣe lọ. Ọ̀rọ̀ máa yẹn ti sùn. Àwọn kan wá jáde wá ní owó orúkọ ni. Ìyá máa ń pè tí ìbá nílẹ̀ máa fi ń wá nǹkan tí ò ní náà ni. Ká máa gbérú àwọn bẹ́ẹ̀ ṣe pé. Kó jí láàárọ̀ kùtù kó máa gbérú àwọn bẹ́ẹ̀ ṣe pé. Pé àwọn tó ṣe inú dídùn sí bí Fúlàní ṣe pa ìran Yorùbá kí Yorùbá ká máa fún wọn lépè every day. He used all the energy. Nígbà tá ọjọ́ yẹn la máa dé ni ó ní ìrìn wá sí pọ̀ wá máa tètè dìde láàárọ̀ ọ̀la ni o gbogbo àwọn ìlú yẹn la máa dé o gbogbo àwọn tó jọmọ onílùú kan sàtẹ́yìn pé bàbá ń tẹ́fẹ́ tẹ́rìtì ẹ̀rín lórí ẹ̀rín irú ẹni tó yẹ ká tẹ̀lé nìyẹn irú ẹni tó yẹ ká tẹ̀lé nìyẹn ó lọ sí Ọ̀yọ́ torí mo gbọ́ gbàtà ẹni tó rọ pé èèyàn kan yìnbọn mọ́ alára àwọn tó gbà bòdè ni irú ẹni yẹn ò lè fara rí lọ kò ní ìdípẹ́ sọ̀rọ̀ nípa ẹ ẹni bá ti ń bínú sí àkàndá Ọlọ́run ló bínú sí ẹni bá ti gbà bòdè sí àkàndá Olódùmarè ìjà Olódùmarè ló máa rí ṣé gbọ́ mi ìjà Olódùmarè ló máa rí this is time for the Yorùbá to ká jí pátápátápátá ká wá yarí pé enough is enough. Enough is enough. Bàbá Èkìtì àwọn nǹkan àlùmọ́ọ́nì tẹ́ rí àwọn ilé because àwọn èèyàn sọ pé Fúlàní ni wọ́n àwọn Kwara mọ́dà àwọn lóhùn Fúlàní ni wọ́n àwọn ilẹ̀ gómìnà tẹ́ lọ yẹn ǹjẹ́ rí ṣàkun bí ẹni wípé àjọ Fúlàní àbẹ́fẹ́ fara pẹ́ Fúlàní ẹ rí ṣàkun ẹ̀. There is not a symptom of Fúlàní there. Ṣé mo lè ní sọ yìí mà? Ilẹ̀ Yorùbá pọ́nbélé ni ṣé wọn pé wọ́n pe local government kan lọ́dọ̀ yìí pé Èkìtì local government. Bẹ́ẹ̀ni Alẹ́kìtì local government a ní ìfẹ́ lódù lọ́dọ̀ tiwa. Èkìtì local government tí a bá ti wọlé látọ̀dọ̀ yìí tá a dé Èkìtì local government gbàrà àwọn ìgbòmìnà lọ nìyẹn. Bẹ́ẹ̀ni. They are pure Yorùbá. Ọba kan sọ ìtàn fún wa pé ìran bàbá òun Ilé Ifẹ̀ náà ti lọ. Ọba kan sọ fún wa wípé nígbà táwọn bàbá wọn gbéra láti Ilé Ifẹ̀ tí wọ́n dé Ọ̀yọ́ náà ti wá tẹ̀dọ̀ síbẹ̀ yẹn pé àwọn ò bá Fúlàní tán ṣe gbọ́ mi mà. À ń gbọ́ yín sà.
they are pure Yorùbá tẹ́ bá ti rí wọn ẹ ti mọ̀ pé ìkànnì wa ẹ ti mọ̀ ìkànnì wa ìran láyé ìjọ àná àwọn ìgbómìnà ló ní èdè yẹ owó ní ẹ̀jẹ̀ ìníjàgbàdo ṣéde Fúlàní nìyẹn. bàbá Èkìtì mọ̀lúwa o ẹ ti bá mi délé o. mo ti dákẹ́ mà. ó lè ti mọ̀lúwa owó ní ẹ̀jẹ̀ àwọn bàbá wa. tí fàájì bá wọra tán ọlọ́dẹ kẹ́ àwọn ìgbómìnà wọn à ń ṣe àgbèrè wọn à ń kú wọn à níyàwó púpọ̀ tẹ́ bá ti rọ́ nídìí ńlá tó nídìí kékeré bí abọ́dì bí ìṣàkì ló máa gbọ́ pé ewó ní ẹ̀jẹ̀ èní jàgbàdo. Èdè Fúlàní nìyẹn. Mo ti dákẹ́. Èkìtì báwo ni àwọn bàbá wa sọ àwọn bàbá wa nílẹ̀ gómìnà àwọn jayé àgbọ̀ owó ní ẹ̀jẹ̀ kè ní jàgbàdo. Bẹ́ẹ̀ ni mà gbogbo bẹ̀yẹ pápátá wọ́n pe òró ìlú tó tún wà lẹ́yìn òró yìí mà àwọn big girls mà gbogbo bẹ̀yẹ ti di ahoro. Ilé ńlá ó lè ní everybody. Ilé ńlá mà ó ti di ahoro. Ó ti di ahoro ní ilẹ̀ Yorùbá. Ṣé a máa ń sọ ẹran márùn kan kíkan kọ̀ọ̀kan pa ni? Ṣé ló yẹ kí àwọn bàbá wa kó dìde ká ṣùgbọ́n ọmọ Adéyẹmọ? Ká ṣùgbọ́n àwọn tó jáde síta. Kí àlàáfíà Ọlọ́run fẹ́ fi Sunday Igboho pàrókò àlàáfíà padà sí ilẹ̀ Yorùbá ni. No doubt about it. Ọlọ́run fẹ́ fi Sunday Igboho pàrókò àlàáfíà tí àwọn kan ní pé kò ní dúró sí ilẹ̀ Yorùbá ni. Àwọn kan dẹ̀ wà pípa tán pa wáyẹ inú ẹ̀ ni àwọn ti ń jẹ làwọn ti ń mu. Ibẹ̀ ni dúró sí wọn. Ẹni olóye bá yé ààyè kí gbogbo Yorùbá kájọ sùn tí ọmọlúwàbí sùn kájọ ní àròjinlẹ̀ ṣe gbọ́ mi mà kájọ ní àròjinlẹ̀ tí ènìyàn kan mo tún sọ lẹ́nìí ìdá kan kanda property olóyè Ìgbòho kanda sí ọ̀nà 10 kán kó ìdá kan fún èmi kí wọ́n ní Yorùbá ní problem kí wọ́n wọgbó pẹ̀lú Fúlàní màá képe tó nítọ̀ pé ṣé kò jẹ́ kí n jèrè iṣẹ́ ọwọ́ mi. Bàbá Èkìtì ìṣẹ́rí ọbẹ̀ tí mo ṣe kalẹ̀ yìí sí kò jẹ́ kí kò fẹ́ kí n jẹ́ ni. Bó tádé yẹ mo di ná ibi tẹ́ bá ní kó má wòye lórí ọ̀rọ̀ Yorùbá ní dandan ó máa wọ̀ mí. ọwọ́ ẹ̀ sùn mí mo kò tí mo fẹ́ ṣe tí mo ti pàdé ẹ̀. Ibi tí tó bá tí ọ̀rọ̀ Yorùbá náà ní dandan mọ ẹ̀jẹ̀ lọ àmọ́ àdébẹ̀ ẹ̀jẹ̀ kan pàdé wa lọ́nà náà. Ẹ̀jẹ̀ kan kójó wa òye lóyìn náà ní kan kójó àwọn tó máa fàdújó pa wọ́n. Inú mi dẹ̀ dùn mà ni mo fi pe àwọn bàbá wa àwọn tó ti mọ Sunday Igboho ti pẹ́ tán rí wípé torí táwọn náà fi jáde ńgbà yẹ ní Sunday Igboho padà sí díẹ̀ yìí gbogbo wọn náà ti jáde wá but we still need the backup of our fathers láti lè deliver ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni torí Kwara làwọn èrè yẹn ń gbà wọlé. Iṣẹ́ rí mà gbogbo àwọn tó sá kúrò ní Kwara State áàpù wọn wà ní Èkìtì áàpù wọn padà sí Ọ̀ṣun áàpù wọn wà ní Oǹdó àwọn tó sá kúrò ní Kogi the same thing. Màmá kan bá wa sọ̀rọ̀ ó ní ẹjọ́ tó bá jẹ́ ọjọ́ 4 la máa dúró bíbá ó ló máa pọmọ l'Amẹ́ríkà gbogbo tá máa jẹ tá máa mú àwa rẹ̀ rí ó ní 4 bedroom flat ní àwọn ń gbé ó ní Ìlọrin ṣé ayé wọn padà síwájú náà ó ń padà sẹ́yìn ẹ má já dúró dígbà tó bá kàn wá ọ kí n sọ pé ó ti kàn wá torí tó bá ti kan ará ilé ẹni èèyàn náà ló kàn. ó ti kàn everybody. Ẹ já máa sọ fáwọn bàbá wa kí àwọn kábíyèsí wa kàn dìde kí àwọn ọ̀tọ̀kùlú wa kó dìde àwọn ọlọ́rọ̀ wa kàn dìde kàn pariwo we need the Gómìnà state and Ogun state. We need the Gómìnà state and Ogun state. Màmá mi it is a big slap for all the Yorùbá race. Ṣé òyìnbó yẹ correct? Èkìtì ẹ máa kéyìn mi yọ ẹ mọ̀ kémi ò gbọ́ English. Tó correct. Ẹgbọ́sẹ̀ òyìnbó Èkìtì correct o. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ ń wò wá ẹgbọ́sẹ̀ òyìnbó Èkìtì correct mi ò gbọ́ English à ń gbọ́ yín.
chesma àwọn tí orísun wọn jẹ́ Yorùbá tí wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá kan wá lọ pín wọn mọ́ Fúlàní. ṣé mi jọ Fúlàní ni. wọ́n wá fi rí ayé wa wọ́n fi ń ṣàpínlẹ̀ adẹ̀wà comfortable tó yìí. ó wá dàbí ìgbà téèyàn wà nínú àjòjì èdè. agbẹ́dọ̀ dìde o ká kó Sunday Igboho lọ́wọ́. ọmọ aládìgún ọmọ ládé aláàfin ládé adé aládìgún lágbà fáláàfin oríkì ẹ̀kẹ́ wà tó jẹ́ pé èmi nìkan ni mo mọ̀. ṣé kìí ṣe ọmọ àfi ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ wá ọmọ bágùtàn yín bá sọnù ẹ wá ṣùgbọ́n tó bá jẹ́ ọmọbìnrin tó níwájú tó lẹ́yìn tó pupa fẹ́rẹ́fẹ́ tó dúdú wọ́ọ́rọ́wọ́ ló kọjá níwájú ilé àwọn aládìkún wọ́n máa ń fi irú wọn ṣaya ni ẹ má wà torí ó ti wọlé aládìkún lọ ọmọ aládé ìtẹ́sẹ̀ ẹ fún ẹ jẹ́ ká jọ gbáwọ́ papọ̀. so obìnrin tó bá sọnù nísìnyí ká má wà ó ti yé àwọn aládìkún ti fi ṣaya. ẹ̀yin èèyàn mi ṣó kílíẹ̀ sí ìkílíẹ̀ àwọn èkìtà tó lóye ṣó ọ̀rọ̀ wọn kílíẹ̀ sí. ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. bàbá èkìtì kí ló tó ipò gbogbo oríkì tó máa kí olóyè ó máa ń jẹ́ oríkì bàbá mi. ṣẹ́rí tí a bá wádìí lọ dáadáa lẹ́nu tí láti tí a bá wádìí ìdílé ìlú yín dáadáa torí kámútẹrẹ kúrò mà òkè ọdẹ lẹ́nu fẹ́rẹ́ mo ní mo máa ń yọjú náà gan lẹ́nu fẹ́rẹ́fẹ́ tá a lò ń bẹ̀ mo béèrè ìtàn díẹ̀ jagunjagun ló dá ìlú yẹn lẹ̀. jagunjagun ni wá. tó ìran jagunjagun dẹ̀ rèé ọmọ tá a bá bí ọmọ tẹ́ ẹni bá bí erin ní ọjọ́ tẹ́bádẹ́ wo lẹ̀ Yorùbá mà oríkì wa ó lọ́mọ́ra wa lọ ìyẹn náà fi ń pè wá ní ọmọ odù tó dá ìwà pé ìkànnì wa ẹni tí ò bá ti lóríkì bí atápà ló ti wá ẹ lọ wádìí ẹ dáadáa. bàbá Èkìtì ọ̀rọ̀ yìí ti sú mi. ẹ tápà ló ti máa wá. bàbá Èkìtì ẹgbẹ́ ṣé lóòótọ́ ni pòfẹ́sọ̀ Adéníran kú. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. mi ì mọ̀. èmi ò fi kú yọ nìkan o bàbá tó wà lára àwọn tó da ìrìn àjò wáyé rú bàbá tó torí ní tó fẹ́ jẹ tó sọ Yorùbá sínú ìdààmú iṣẹ́ oníkálukú a máa tọ́ lẹ́yìn mi ò mọ ẹni tó jẹ́ bẹ́ẹ̀. gbogbo wa la máa kú o mo ti máa ń sọ ní ọ̀rọ̀ mi kò sẹ́ni tó dalẹ̀ Yorùbá tó máa lọ lálàáfíà kò sẹ́ni tó wọ ọkọ̀ Yorùbá padà sẹ́yìn tí ilẹ̀ Yorùbá ò ní mú. ṣẹgbọ́n mi mà ẹni tẹ́ ẹ̀ ń dárúkọ yẹn mi mọ́ o mi mẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀. kò sí wàhálà tẹ́bà tí mẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ mà tẹ́bà tí mẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà. tẹ́bà ń gbọ́ bàbá dúdú bàbá ṣe gbá bàbá ṣe kókó bá yẹn ṣebí bàbá yẹn ló kọ̀ sí ẹ̀. bàbá yẹn ló kọ̀ sí ẹ̀ ọ̀rọ̀ àṣírí tó wà ńlẹ̀ ló lọ gbé fọ́ọ̀mù onítìrí ń gbẹ̀yẹ ṣe bá pariwo ẹ̀ síta. mo gbọ́ àwọn kan ń gbé wọn sórí péjì gbà yẹn. kò mọ̀ pé Tinubu gbójú òun lọ ó dalẹ̀ Yorùbá ni èmi ò ń bá ọ̀dàlẹ̀ ṣe o mi ò mẹ́ ọ̀rẹ́ tẹ̀ dárúkọ yẹn mi ò mẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ mi ò mẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tó ṣe déédéé fún ìran Yorùbá ní ìsìn àjọ máa sọ wípé ẹni ire lọ ṣé ká wá sọ pé ẹni búburú lọ ni. mi ò ṣe sọ ní orúkọ lọ sí. ọkọ Yorùbá fẹ́yìn tí wọn ò rọjò ọ̀la pé tá a bá lọ tán kí orúkọ wọn máa rí kì bẹ́ẹ̀ létí àwọn èèyàn pé àwọn kan wá nígbà báyìí. bàbá Akíntóyè tán fẹ́ pàǹgbà yẹn ló wà láyé yìí ẹ̀rọ lọ́hùn bí. gàmpá ga. tí wọ́n fi omi tí tọkọtìyàwó bá fi wẹ̀ tó fi ń dáná fún bàbá Akíntóyè ẹ̀rọ lọ́hùn bí. ẹ̀rọ lọ́hùn bí. ẹ má jẹun túṣu dé lálẹ́ kòkòrò ara mi ọ̀rọ̀ Sunday Igboho ní ẹja sọ ní tẹ̀sán yẹn mi mẹ́ńtẹ́ tó jẹ́ bẹ́ẹ̀. Sunday Igboho ṣá. ẹ̀yà àjàgbélé ayé ti rẹ̀ àdìsá ọmọ aládùúgbò àwa ọmọ abóbìnrin sùn tọmútọmú. alábàjọ tó fi níyẹn náà máa ń fi ipò tó máa ń fi ẹpọn dísà ejò. àwa lọ máa fi ẹpọn dísà ejò pínpínpín àwa lọ máa mọ́bìnrin sùn tọmútọmú.
ẹ jẹ́ kí gbogbo wa rọgbà yìí Sunday Igboho kábàlẹ̀ rẹ̀ ní ayọ̀ torí èyí kọ́. Bàbá Èkìtì lórí ọ̀rọ̀ Tinubu kí lẹ rò lórí ẹ̀ ṣé kọ́mọ Yorùbá dìbò fún kí ló tẹ́fí ní kọ́mọ Yorùbá dìbò fún kí lẹ rí. Màmá mi ẹ ṣe Ọlọ́run rínú mi Ọlọ́run rọ́kàn mi láti election Abíọ́lá ni mo ti dìbò gbẹ̀yìn because I suffer lẹ́yìn ẹ̀ta da election yẹn nù. I make promise to myself pé I will never vote in Nigeria anymore. You will never dìbò anymore. Tí Yorùbá bá lose the opportunity mà àtàbálé àtàbókò ṣẹgbọ́n mi mà nígbà tí Yar'Adua wà ń bẹ̀ ìran Fúlàní jèrè ẹ̀ o ó jèrè wọn òun dára kọ́kọ́ dọ́gbọ́n sí ó bẹ̀rẹ̀ sí fún àwọn Yar'Adua ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fún àwọn Boko Haram yẹn ní amúlẹ́sì náà abẹ́ ti gbàgbé ni. Wá Bàbá Èkìtì àgbònítán lórílẹ̀ ẹgbẹ́ wa débẹ̀ tó ń ṣe stylishly Bàbá Èkìtì káì ẹ ti bẹ̀rẹ̀ sí ní fàájá báyìí ó yẹ go ahead ṣé kí Bàbá Èkìtì fàájá Yorùbá Wuyi fans mo ẹlẹ́kì wàhálà Bàbá Èkìtì ẹgbọ́n ọ̀sán nẹ́tíwọ̀kì yóò gbọ́dọ̀ lọ àwọn afọlọ́pàá wa mú yín o. hello Ògúndé ó dẹ̀ ń rí jùlọ Bàbá Èkìtì àwọn atún yín pé o a máa pè yín. ó tọ́ ni o àwọn pípù yìí ń wa gan àwọn wèrè yìí wọ́n ń wa burúkú. ẹ jẹ́ máa polówó aṣọ náà. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti ń koni lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Body Talk Venture ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀. ẹ jọ èyí tẹ̀ ń wo nọ́mbà yìí nọ́mbà Elegant Joy lélẹ̀ ẹ bá mi fọ́lọ̀ wọn lórí TikTok Elegant Joy 26 ẹ bá mi fọ́lọ̀ wọn lórí TikTok lórí Instagram Bàbá Èkìtì ẹ hold on o ẹ bá mi.